ẹ máa tún káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ wo fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀, a máa ṣì plẹ̀ fún yín. Ẹ wo ẹni ló máa jáde tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí, àwọn àṣírí fẹ́ tẹ́yìn tó bá gbọ́ lẹ máa ṣe. Ẹ wo tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ́ da àpọ̀mọ́pọ́ ni ẹ bá subscribe, like, comment, share. Ẹ lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lórí pé ìtàbá fi létà. Ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ògẹ́ mi sọ pé fídíò wọn lẹ̀ tà máa play fún fídíò náà rèé, ẹ ká jẹ́ gbádùn ẹ̀. Lórúkọ ẹ̀ Wálé lórúkọ ẹ̀ kọ̀ọ̀zẹ́ mi ò mọ orúkọ gbogbo ìgbà tí mo lọ sọ́dọ̀ wọn yẹn létà ní Facebook wá gbé wá ní wá mọ orúkọ ẹ̀ so pásítọ̀ lèmi máa ń pè wọ́n. Ẹ jọ kí lorúkọ chọ́ọ̀chì ẹ̀? Ṣé mo rántí ṣá ó dà pé bóyá méjì ni mo lọ chọ́ọ̀chì ẹ̀bọ̀n mi ò rí ìrántí bọ̀sáìdì tipa garage nínú ibẹ̀ ni chọ́ọ̀chì ẹ̀ wà. Tipa garage, ibo ni tipa garage wà? Along Akala Express Road ní sà kàtó dé ní garage. Ó dà kò sí wàhálà. Wálé Ọládàpọ̀ Solomon Ọládàpọ̀ Solomon ní Facebook gbé wá torúkọ ẹ̀ ń jẹ́. Orúkọ ẹ̀ náà mo ṣàmù kò ń jẹ́ Wálé bòun gangan náà nìyẹn. All right. Ẹ bá wa sọ bẹ́ẹ̀ ṣe mọ arákùnrin yìí àti pé kí ló ṣẹlẹ̀ láàrin méjèèjì. Orí àìdíbàjẹ́ wo náà ṣe fún yín? Ó ṣẹlẹ̀ pé after 2 years tó kọ́ mi kú ni mo mọ̀. Mo kàn wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan lọ́jọ́ yẹn àṣàjọ ń sọ̀rọ̀ nígbà tí máa ń invite mi sí church wọn pé kí n wá sí church àwọn pastor àwọn ṣe gbá ó ṣàwọn mo dẹ̀ sọ fún pé I'm done with church wàhálà wọn ti bọ̀ torí ẹ̀sìn wọn ti ní ó ti pọ̀ jù. Ọkọ mi dẹ̀ máa ń sọ fún mi nígbà pé wọ́n tó máa ń lọ church ṣé o mọ̀ pé wọ́n scam ẹ̀ ó no a ní wọ́n brainwash wá ń bẹ̀ ni wẹ̀mí máa ń wò pé ẹ̀yin aráàlú òyìnbó believe nínú ìyẹn dáwà ní ìjábá tí ń lọ sí church èmi ṣáà máa ń lọ ṣá so létà ṣá mi ò ṣáà lọ mọ́ kọ́símà tí mo lóyún lásìkò ní àwọn kankan ṣẹlẹ̀ nígbà yẹn tí máa ń lọ sí church tí mo ní bad experience náà nígbà yẹn because after yẹn ti decide pé mi ò ní lọ church mọ́ so mi ò dẹ̀ lọ mọ́ mi ò ṣẹ́ nìkan so mo ṣàwà pẹ̀lú ọ̀rẹ́ mi lọ́jọ́ yẹn mo ṣe wọlé wá nìyẹn ó wá bá woman yẹn tó jẹ́ ọ̀rẹ́ mi àwọn wa ń sọ fún mi pé Ọlọ́run ti ẹ̀ ṣe pásítọ̀ Wálé yẹn pásítọ̀ church àwọn yẹn tó ń ti máa ní kí n wá sí church àwọn láti jọ nǹkan gbá àwò kan ó ṣà excuse ọ ní kí pásítọ̀ yẹn pray fún mi wọ́n ṣà pray fún mi ó ṣe gbogbo ọba nípa nǹkan tó ń níwájú mi ní pé ọkọ òun dà mí láàmú mo ní ọkọ ọ̀run kẹ̀ mo ní ṣé rí nínú bẹ́ẹ̀ ṣe ń pè pé ọkọ mi ti kú ìgbésẹ̀ ẹni tọ́kọ ẹ̀ bá kú ọkọ òun tún máa ń yọ lẹ́nu ni ó ní nǹkan tó ń ṣáàrí nìyẹn nípò dé ń affect mi and deep down nígbà yẹn dẹ̀rù mo máa ń lálàá pé ọkọ mi tó ti kú àjọ máa ń make love bí tí n bá ti sùn lálẹ́ mo wá ṣàṣàlàyé fún kí ní ẹ̀dẹ̀ tí máa ń bá mi lẹ́rù pé mo máa ń gbọ́ tó máa sọ pé ẹni tọ́kọ ẹ̀ bá kú tó bá ń lálàá rí pé òun náà máa kú nǹkan kan tó bọ́ ṣe wá jíṣẹ́ yẹn fún mi ló wá ta mí lára pa ọkọ mi àbọ̀kọ mi náà ló dẹ̀ ń wá ìfọ́mọ̀ ọkọ mi ni bọ̀ mi ò sọ yẹn fún pásítọ̀ yẹn nígbà yẹn ó ṣàní pé kí n wá sí church òkè mọ́ ní ìbò ní church ó júwe fún mi mo lọ sí church yẹn gbà yẹn tó bá ta ṣáàdì church yẹn ó ṣáà gbàdúrà fún mi ṣe gbogbo ẹ̀ pé iṣẹ́ ọkọ mi náà ló máa ṣe fún mi ní pé ṣùgbọ́n kí n fáwọn kóhun tó dá ọwọ́ lé iṣẹ́ yẹn kí n lọ rò dáadáa ní pé ṣé mo máa lè ṣe tí kò dẹ̀ ní dé àárín kan tí màá sọ pé mi ò ṣe mọ́. Pé ẹ tẹsẹ̀ bọ omi o pé ọ̀ní ń fa o pé kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ o. ó fẹ́ ṣe mi ò ní pé mi ò ṣe mọ́ mo ní ara kò ṣe bí kí n ti pray ni mo ní mo dẹ̀ lè gbàwẹ̀ ní pé ṣùgbọ́n mi ò lè gbàwẹ̀ bíríbíríbírí for long o mi ò ní strength ẹ̀bọ̀ mo lè gbàwẹ̀ ṣá wọ́n ṣáà ní kí n lọ rò so after 3 days ó tún pè mí bá fà mo ní mo ti rò mo ti decide lọ́kàn mi pé lókè gbogbo ọjọ́ tí mo bá ti ń bọ̀ wá sí church wá ṣiṣẹ́ yẹn ó ní kí n ra aṣọ funfun ọ̀pá 4 kí n ra packet candle kan wá tí n bá ti ń bọ̀ inú mi ti gbọ́. aṣọ funfun aṣọ yẹn àti candle yẹn dá. ẹ dúró aṣọ funfun yẹn ṣó fún yín ní specification àdókàn ní ẹ ní aṣọ funfun. ó ní aṣọ funfun tó máa kò ń ṣe ilé kò ṣáà ṣe sùtánà àwọn dry one yẹn. ok ṣé ẹni yìí ṣe ibi ìjọ aláṣọ ara ni àbí ìjọ aláṣọ funfun.
wọ́n máa ń ṣe méjèèjì pọ̀, bóòtù náà ló máa ń ṣe papọ̀. Awo gba àrùn làwọn ọ̀ya ó máa ń lo white garment gbàǹgbà ní alo normal aṣọ ara. So mo ṣàrà aṣọ yẹn ní ọjọ́ yẹn, mo bá pè wọ́n pé pásítọ̀ mo ti ra gbogbo nǹkan tẹ́ ní kí n ra, mo ti gẹ̀ẹ́tẹ̀ sọ́wọ́ o. Ìgbà ṣé kí n máa bọ̀ ní chọ́ọ̀chì báyìí, ó ní rárá kí n má wá sí chọ́ọ̀chì, pé kí n máa bọ̀ ní ilé òun. Ìgbà níbo ni ilé wa, ó ṣàjúwe fún mi ní àgbègbè bẹ̀rẹ̀ náà, ibi tẹ́jú fún yẹn náà, gbogbo bẹ̀rẹ̀ náà ni mo mọ̀ kankan. Mo ṣáàdì bẹ́ẹ̀ nígbà tí mo délé wọn, mo ṣáà ní kí n jókòó, mo ṣáà tó bá mi sọ̀rọ̀ wípé àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní kébì fún ọ̀jẹ̀ nǹkan tó kọ́kọ́ sọ fún àwọn ọ̀rẹ́ òun, àìmọye àwọn pastors àwọn ọ̀rẹ́ òun náà ní girlfriend tó máa ń gbowó lọ́wọ́ òun, tó máa ń lo ògbó wọn, òun ò kì í ṣe táìpì èèyàn bẹ́ẹ̀ yẹn, òun lọ́ọ̀bù ìyàwó òun ṣe gbá òun ṣàwù kankan. So èmi náà ti relent pé is a good pastor tó ti fi lè sọ bẹ́ẹ̀ yẹn fún mi o. Ìṣàlọ́bọ̀ tèmi gan tó lọ lọ́jà mo ti pray pé ìwọ kan nǹkan tó ṣẹlẹ̀ gan mi ò mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni mo ṣàǹbẹ̀ náà pé má jẹ́ kí n ra ìfẹsẹ̀ sí o, kó lè dá náà ni mo wá kiri pé tó láwọn ọlọ́mọ tí wọ́n ní bàbá èmi náà lẹ́bí fún wọn, má jẹ́ kán gbé gbálé mi lórí anything, má ṣàjẹ́ kí n ṣe kí n tó lọ. Mo ti gbàdúrà yẹn, mo wà nínú àwẹ̀ kan tí mo fi lọ ni. Ìgbà tí mo ṣàdílé wọn ní kí n jókòó ṣàpèjì ó ṣe gbogbo ẹ̀ fún mi. Ó bá ní kí n máa bọ̀ inú ilé láti máa ṣe pé ṣé mo mọ̀ pé chọ́ọ̀chì òun ó kùn, òun ò jẹ́ fẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní chọ́ọ̀chì, pé everybody má máa wò ó pé kí ló ń ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì. Kán má máa wò bí òkú ṣe fẹ́ sá jáde bẹ́ẹ̀ ni. Wọ́n ṣáàdì kí n máa bọ̀ pé kò sí mọ́mí ilé. Ibi tó ṣe ní kò sí mọ́mí ilé báyà mi kọ́kọ́ lágàrà pé kò sẹ́ni kankan nínú ilé, Ọlọ́run máa ṣàánú mi o. Ó ṣàmúlò wọlé, ó ní white tí mo rà wá dà mo nípò òun kándù nǹkan mo ní òun, ó ṣàtàn kándù yẹn, ó wá ní aṣọ yẹn kí n ró, kí n bọ́ aṣọ mi, kí n ró aṣọ yẹn. So mo ṣàbọ̀ aṣọ mi, bọ́ mo wà pẹ̀lú pants, mo wà pẹ̀lú bra mi pẹ̀lú tights mi, mo ṣàbọ̀ aṣọ yẹn. Wọ́n ṣàṣe lọ, ó bọ́ síta, ó ti wọlé padà ní bó ṣe kọ́kọ́ wọlé báyìí sí ṣọ́ọ̀ kọ́kọ́ mú mi, nǹkan tó kọ́kọ́ sọ ní pé ọmọ ló pọ́n ròdòròdò báyìí. Ẹ dúró ìyá mi, ẹ dúró mo bọ̀, ẹ dúró. Ṣé ẹ rí tí power tap yìí tí ò bá wọ 50,000 máa ní kí ìyá mi ìgbẹ́nu dákẹ́ ní ká má sọ̀rọ̀ mọ́. Kẹ́ ẹ dẹ̀ share ètò yìí Facebook, YouTube family, TikTok family, ẹ bá wa share ètò, ẹ jẹ́ káwọn èèyàn wá bọ́ nínú ìgbèkùn. Tẹ́ ẹ bá ti lè share ẹ̀, tẹ́ ẹ power tap kò sọ̀rọ̀ mọ́, máa lọ gbọ́ lẹ́yìn, máa lọ pè wọ́n lẹ́yìn kámẹ́rà. Bẹ́ẹ̀ ni kò sí ní tẹ́ ẹ lè ṣe fún mi, ẹ bá àrùn jújù bẹ́ẹ̀ lọ, mọ́sà máa finger brain yín. Power tap àwa almost bí 237 là ń wò yìí lórí TikTok lásán, YouTube 126. Kí ló dé? Share power tap, kí ló dé? Láwọn gan kò béèrè owó lọ́wọ́ yín, kì í tó owó la béèrè. Ó ní iye tá à ń san fún dátà lọ́sọ̀ọ̀sẹ̀, kẹ́ẹ̀kan tún àwọn èèyàn lẹ́lásán. Àbá ó yẹ ìyá mi, ẹ ló sọ nǹkan kan gbà tó wọlé lẹ́yìn ìgbà níbi tẹ́ ẹ ti lo aṣọ funfun ló ti rí ara yín. Kọ̀ọ̀dé mi ti bọ́ aṣọ tèmi wọ̀, ó kàn fi bra pẹ̀lú tights mi ní ara mi. Tó ṣe wọlé padà báyìí ní ọmọ ló pọ́n ròdòròdò báyìí, ẹ̀rù bá mi. Bàbá wọn. Ẹ̀rù bá mi sínú mi ní ìgbà nǹkan ọmọọṣẹ́ nǹkan ti ṣe ní báyìí. Tó ṣe ní àmì ò sí ìbọ́ṣọ ni, mo ní mo ti bọ́ṣọ, ṣe bẹ́ẹ̀ ni pé kí n bọ́ aṣọ mi kí n ró white yẹn, ló ní rárá pé mo máa bọ́ gba aṣọ mi pátápátá. Mo ní màá bọ́ aṣọ, màá bọ́ bra, màá bọ́ tight, ló ní mo ní kọ́ má bínú, mo ní pé mi ò lè ṣe nǹkan bí pé mi ò lè ṣe ju nǹkan tí mo ti ṣe lọ. Wọ́n bá ṣàlè kí n má wọ̀rí, ó ṣàbọ̀ síta padà. Ìgbà tí mo rí tó máa wá padà wá bá mi nínú yàrá yẹn, mo rí pé wá ní ìhòòhò mi. Bádámù ṣe wá bá Éfà tàbí Éfà lọ bá dà ní ìhòòhò ọmọlúàbí ló wọlé ní kinní burúkú tó wà lẹ́yìn mi. Ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. Ní ìhòòhò ló wọlé bẹ́ẹ̀, bó ṣe wọlé báyìí ní ìhòòhò, àyà mi já, mo dojú mi bolẹ̀, mi ò lè fijú mi sókè kí n wò. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ àdúrà nìyẹn, kí n gbójú sókè, àṣà àjọṣe prayer yẹn, ó ní kí n kọjú sí gbogbo
4 square inú ilé yẹn kì í ṣe prayer aṣáájọṣe báyìí ṣe tán báyìí mo kàn rí pé lọ lie down sórí bẹ́ẹ̀dì mi ó bá ní kí n wá sùn sórí òun kí n wá sùn sórí yín kẹ ní kí n wá sùn sórí yín ó ní òun ni ó pé tí n bá sùn sórí òun ìyẹn la máa fi ṣe final prayer ní ọkọ ọ̀run yẹn máa fi mọ̀ wípé mo ti ní ànádọ ọkùnrin ní láìpẹ́ ní sòkò ní disturb mi mọ́. mo wá wò pé kí n sùn sórí yín kẹ mo ní ẹ má bínú o number 1 náà mi ò plan pé mi fẹ́ rí màá rí mi fẹ́ fèsì àwọn ọmọ mi ni. so ọkọ ọ̀run yẹn kó má wulẹ̀ kúkúrò lọ́kàn tó mo ní another person ní láìpẹ́ mi wípé mi ò lè ṣe é. ó ṣàdìde ó try láti ráàpù ní àdáǹdà rẹ̀ láti pàṣẹ ìdùnnú ó kọ́kọ́ ní okó òun ò lè ó gbókó yẹn dání okó òun ò lè ṣe mo rí pópó òun ò lè kí n sì mú mi ò lè sùn lóyún. bóyá nǹkan tó fẹ́ ṣe ni wípé ṣe mọ̀ pé téèyàn bá jẹ main course tán ìyá mi ó ní kankan tán máa ń pè ní dẹ́sàtì tàbí dẹ́sàtì àwa tá àgbòyìnbó báyìí bíi pé kéèyàn jẹun tán kó wá fẹ́ mu ọsàn lé lórí bóyá yẹn ló fẹ́ fi sísùn léyìn ṣe lórí àdúrà orígun mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ jọ gbà ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. so bó ṣàṣe dìde nìyẹn ó try láti wrap me around him pé kò sí gbá kankan kò sí nǹkan kan ó ṣàṣọ sẹ́mẹ́ǹtì nípasẹ̀ ẹ̀jọ̀ I'm not that kind of person. ìgbà tó kọ mi wà láyé gan mi ò ṣe ṣìnà rí mi ò dẹ̀rẹ́dì láti ṣe ṣìnà torí gbogbo nǹkan tó wà ní ayé ibi tí mo ti gbọ́ HIV wọ́n á lóyún wọ́n á ṣe gbogbo ọmọ láwọn ọmọ ọlọ́mọ tí mo kó kiri tẹ́nísì bá ṣe ní kí ni mo fẹ́ jẹ́ kó dá pọ̀ mọ́ mi ní kọ́ má bínú mi ò lè ṣe ó ṣàbò síta ó ní kí n wọṣọ mi mo wọṣọ mi mo kó káńtì tí mo lò aṣọ mi tí mo lò yẹn náà mo mú mo kó gbẹ̀ sínú báàgì mi bọ̀ mi ò ṣàfún lára wípé nǹkan tó ṣe yẹn ó bí mi ní aṣáájọjọ́ kò padà sí sitting room mi aṣáájọ rojọ́ ó ní kí n máa lọ tó tí mo ṣàṣedélé lọ́jọ́ yẹn ó jí mi lóòrùn ó send àwọn prayer points kan sí mi ní kí n jí kí n máa pray nǹkan kan gbà wò kan mo jí mo pray tó sílẹ̀ tí ṣe wá mọ́ bá tó tún ṣàṣe pè mí padà nìyẹn pè mí padà nìyẹn pé àbáwo ni prayer mi ṣe mo láyé ní àlá kankan mo ní mi ò láyé ní àlá kankan ó ní mo ṣe máa lálàá mo ní òkè ó wá ní after tí mo kúrò lọ́dún tán lánàá yẹn báwo ni ara mi ṣe fíìl ní ipe ṣe pé wọ́n tún sọ fún pé ṣé pé bóyá ẹ̀mí kan jáde àbí mo rí nǹkan mo rí mi ò fíìl bákan ó ní òkè tó tún ṣe díjọ́ kejì àṣà gba bí ọjọ́ yẹn bí ọjọ́ kejì ṣá ó tún ṣe pè mí nìyẹn bó ni mo wà ó send prayer point sí mi ó ṣe gbogbo ẹ̀ ó ní àṣé nínú ara mi náà mi ò tíì fíìl anything mo ní ẹ má bínú pastor mi ò feel anything yẹn gan mi ò understand. nígbà tó tó pè mí ní ọjọ́ kẹta ẹni tọ́de yẹn ó pè mí láàárọ̀ ẹ ló girlfriend mi ṣojú dáadáa ṣé kinní kan ṣèbí mi nìkan ní girlfriend tí mo ní ìyẹn ní other person lẹ́yìn ọmọ I was like. ẹ dúró náà níjọ́ tí ó kọ́kọ́ fẹ́ yọ pọ́rọ́tì yìí yẹn lẹ́yìn ìgbà tẹ káṣọ yín tẹ wọṣọ tẹ ní pé kínní ṣé ẹ kàn kúrò ńbẹ̀ ni àbí ẹ sì sọ nǹkan kan kẹ tó kúrò ńbẹ̀ kó tó di ṣé ìyàwó ẹ̀ dẹ́ bá yín bẹ̀ náà. mi ò rí ìyàwó ẹ̀ títí mo fi lọ lọ́jọ́ yẹn ó kàn bá mi ṣe normal gist sígbà òun òbílẹ̀ pé obìnrin báyìí ṣì wà òun tó bá jóbìnrin mi ní méjì tó ti rí òun ara ẹ̀ ti máa gbọ̀n ó ti máa ṣe gbátẹ́pà àwọn máa ní sex pé ṣùgbọ́n mo sì stand on my feet pé mi ò ṣe anything àwa ni òun tún respect mi gan irú àwọn obìnrin báyìí lóun máa ń láìkì wọn máa stand lórí ẹsẹ̀ wọn kankan òun respect mi gan òun ṣe gbá kan ó ṣàṣọ̀rọ̀ sọ̀rọ̀ títí sẹ́mi fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn so the third day tó tún máa pè ní after tó pè mí lálẹ́ ọjọ́ yẹn àtàrọ̀ ọjọ́ kejì ló pè gbà girlfriend mi ṣàlàfíà ni mo wá ń pé girlfriend kẹ̀ àjọsọ̀rọ̀ fífẹ́ sọ wá kàn mí mo ṣe wá di girlfriend mo ń rò ní ọkàn mi bẹ́ẹ̀ ni o ṣàlàfíà mi ṣèbí òun nìkan ní pẹ́pẹ́ tí mo ṣáà ní báyìí nísìn ṣèbí mi ò lẹ́yìn kankan èmi ṣáà rẹ́rìn lórí fóònù kí n sọ fún mi yẹn pé after tí mo tún kúrò lọ́dọ̀ bí ọjọ́ kẹta ọjọ́ kejì ṣé ara mi ò feel anything ṣé mi ò feel bákan mo rò pé ṣé pé bóyá ẹ̀mí kan jáde lára mi ni àbí bíbá wọn because mi ò understand the question yẹn ó ní ṣé mi ò máa ní urge fún sex mo ní pastor kò wá sọ́kàn mi one bit báyìí ó wá ní ibo ni mo wà tí mo wá sọ fún pélé ni mo wà ó ní ṣé mo lè máa bọ̀ lọ́dọ̀ ní ìsìn mo ní mi ò lè wá mò ń travel mo fẹ́ lọ kó ọjà. nǹkan tí mo sọ fún lọ́tọ̀ mo ní mi ò lè wá mo ní mò ń travel mo fẹ́ lọ kó ọjà ó ń gbà wo ni màá dé
mi ò rò bí mo máa pẹ́ ní tí mo bá dẹ̀ ṣe ń dé báyìí mo padà sí tí mo bá ti dé mo ní rárá mo lọ fáwọn ọmọ mi ní school bí after a week ló tún pè mí ilé mi yẹn ẹ̀mí kan wà ń bẹ̀ òun gbúdọ̀ wà láti wá ṣe prayer síbẹ̀ nǹkan kan ìgbàwo kan tó kékeré kan má máa dà mí láàmú kígbà kan má máa dà mí láàmú mo ní ẹwà sí gbogbo láti ẹwà yìí ọ̀nà ilé mi ò dáa lè wá sọ́nà ọ̀bẹ. sọ́ṣà wa máa ń pè mí girlfriend mi mo ṣá ọjọ́ kan bí mo ṣe ṣọ́ọ̀nì ẹ̀ ọ̀fun yẹn pé kò sí fífẹ́ láàrin èmi pẹ̀lú yín wá ìtẹ̀sí máa pè mí girlfriend mi nǹkan kan gbàwo kan bí kò ṣe wá pè mí mọ́ ni tó bá wá máa pè mí ní ẹ̀sà á máa pè mí pé ó lè lóun wá lórí òkè kan lọ́nà Èkìtì òun ríran mọ́júmọ́ sáwọn ọmọ mi tó mo ní gbádùn láti san iye báyìí torí ọjọ́ iwájú wọn ni o torí gbá kan ní òpin sáré sẹ́ńdì owó yẹn sọ ma ní mi ò ní èyí tún tí mo fi ń manage pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó lè máa scam mi mo dẹ̀ sọ fún ọmọ mi ò ń wé ọṣẹ àwọn ọmọ mi ò ń wé ọṣẹ so tó bá ti jọ mọ́ pé àwọn ìfọwọ́ pé prayer ẹ fún mi màá pray ìfúnra lára mi fa ó ṣàkíkí ní ẹbí ẹ̀ mẹ́ta ìgbà tó ṣe rí pé mi ò tọ̀nà mọ́ báyìí bí kò ṣe pè mí mọ́ nìyẹn. ṣé kò ṣáà gbowó kankan lọ́wọ́ yín? sá. ṣé kò gbowó kankan lọ́wọ́ yín? mi ò £1 mi báyìí kò bọ̀ sí lọ́wọ́ mi ò fún ní any dime báyìí. ó bẹ́tà lẹ́yìn aṣọ funfun àti kándù tẹ́ra ṣé kìí ṣe pé bóyá ẹ kó aṣọ yẹn gan lẹ̀ fún ṣé ẹ faṣọ yẹn lẹ̀ fún. gbogbo ẹ ni mo kó títí mo kándù mi títí mo kándù mi gbogbo everything ni mo kó kúrò ń bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn everything ẹni tó jẹ́ kí n mọ̀ gan olétà ló wá sọ fún mi látà tó ti ṣe nǹkan tó ṣe fún mi látà tá a ṣiṣẹ́ yẹn tán ló wá sọ fún mi pé ẹni tó jẹ́ kí n mọ̀ wọn kí n má sọ anything nípa life mi fún ọ ṣé mo mọ̀ páwọn èèyàn wọn ò dá nǹkan kan ìgbàwo kan kí n má sọ ìyẹn dẹ̀ ti hype ẹ̀ gan fẹ́mi gan o tó ti hype mi pastor wọn yẹn fún mi is a good pastor is this is that sọgbà tó bá ń sọ fún mi gbà kí n má jẹ́ kẹ́ni ẹ mọ bó ṣe ń lọ láì mi ò tí nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ àwọ̀ shock ẹni ẹ̀gbọ́n mi ò tí ì sọ fún dọ̀la bẹ́ẹ̀ni tó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ sóhun nìkan ni mo sọ sórí yẹn fún torí owó invite ẹni ẹ̀ náà sí church wọn mo wá ṣàlàyé fún pé church yìí invite ẹ sí nǹkan báyìí ni ojú mi rí ń bẹ̀ pé inú mi ṣàdùn pé mi ò bọ́ sínú ìgbèkùn ẹ̀ kò tó bá fi lè jẹ́ pé ó bá mi sùn lọ́jọ́ yẹn ni mo mọ̀ pé I'm gone. ẹ ṣe ìyá mi ẹ mọ̀ bá wa ká lọ lórí ètò ká mọ̀ gbọ́n tí àwọn aráalé fẹ́ sọ lórí ọ̀rọ̀ pásítọ̀ Solomon Wálé Ọládàpọ̀. la 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 ẹ mọ̀ la 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 la. La 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 la. Táíwò Ọlágúnjú mo rí yín mo ráyọ̀. Thank you so much. Buff boys mo really appreciate. We stand for justice. Stand for justice. Mọ́mí Yẹmí Folúkẹ́ mo rí yín mo ráyọ̀. Thank you so much. Ẹ ṣé ìgbà gbogbo. We stand for justice. We are religiously gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sétò látòrí YouTube títí dórí Facebook WhatsApp number tẹ́ ẹ máa háì mí sí +234 80 9290 6250. Wàlẹ́xì bàbá ẹ ṣé mo dúpẹ́ pé òkun. Òkèjì Akílábí olórí Adéyínká Fẹ̀túgà, thank you so much. Animashawọn Abídèmí, thank you so much. Ọlásùnbọ̀ lórí YouTube, Olúwàbùnmi Ezekiel Ọládìméjì. Ẹ ṣé mo dúpẹ́, ẹ jẹ́ kí n mọ̀ gbé wa wọlé ní kọ̀ọ̀kan látòrí TikTok. Big Sam ẹ̀yin ni mo kọ́kọ́ máa fi ṣíde ètò lénìí. Ẹ jẹ́ bá mi dá sétò pàápàá. Ẹ bá mi on mute kẹ́ bá mi dá sétò. Big Sam ṣe wà ń bẹ̀, Big Sam 01 ó dà Ọmọlára Elizabeth ṣẹ́yìn lè bá mi on mute.
Big Sam bóyá network yín ni kẹ́ bá wa send a request padà àròjọ musolókun Animashaun Abídèmí ṣé n tẹ́ fẹ́ bá mi discuss ṣe privately ni tàbí bá ṣe wà ní online nísìn Mo Samuel, thank you so much. Ọmọlára Elizabeth ṣe wà ń bẹ̀. Burna Girl ẹ jẹ́ kí n sáré gbé yín sókè. Burna Girl ṣe lè bá mi hàn mí Táyọ̀ ni mo fẹ́. Thank you so much. Thank you so much, Mo Samuel. Burna Girl, okay, Sister Ayọ̀délé ṣe wà ń bẹ̀. Ó lágbára lẹ́nu. Ẹ má bá wa power tap ẹjọ́ nítorí Ọlọ́run. Ó ga. Ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́ gbogbo ilé o. Ẹ mọ̀ kúrò lẹ́ ìyá mi. Mo kí gbogbo ilé o. Àbẹ́rẹ́ pé lè tún lágbára. Ó lẹ ti kẹ́. Ọmọ ló pọ́n tó báyìí. Àbí àpọ́pẹ́po rẹ̀ àbí wọ́n lọ ṣe. Apọ́nbẹ́po rẹ̀ bẹ́ẹ̀ ni. Ọ̀pẹ́po rẹ̀. Àti ẹ̀yin kan lárun fẹ́ dílẹ̀ fi kándù lẹ̀ tó faṣọ funfun lẹ̀. Ó gbẹ̀lẹ́ kó lọ kí ló dé? Bàbá fẹ́ túra. Nam. I have a similar experience when I was very, very young. I will mention the church. Okay. Deeper Life Bible Church. Kí lẹ wí? Kí lẹ pè kí lẹ? Deeper kan náà. Deeper Life Bible Church. Bẹ́ẹ̀ni sà. Ní Abíọ́lá ní Kétu. Ní Kétu ní Abíọ́lá lálápẹ̀rẹ̀. So it happens that mọ́mí wa disciplinary ní tí bá ti ṣe báyìí ó lè ní mi ní jẹun lé a bá lọ fellowship join tó mo ṣe kúrò fellowship ní leader mi yìí ló bá ní mọ́mí fẹ́ jọ́sùn òun ò pé mo ṣẹ̀ ń lé o bẹ́ẹ̀ bọ̀ kí n tẹ̀lé òun lọlé kóun fún mi ní nǹkan n bá tẹ̀lé brother lọlé. Nǹkan rodorodo. Nígbà tá a délé èrúùmù náà ń lò wọ́n ti wá mú náà lọ́wọ́ ti lọ bí 7 ilẹ̀ ti fẹ́ máa ṣú so wọ́n ti wọnú ilé tí wọ́n bá wọnú ilé tí wọ́n bá ń jáde yẹn á gba kọ́tìnì àwọn àlẹ́ everywhere á dark tí wọ́n bá wọlé so èmi wá ra dúró sẹ́nu ọ̀nà pé kọ́tì ẹ̀ fi mú ìṣáná kan tan iná o. ni mo kàn rí pé ẹnìyẹn ń súnmọ́ mi ló ń họ́ọ̀gì ni ní bára tí wọ́n sẹ́yìn I was 18 teenager then bára tí wọ́n sẹ́yìn bára sábọ́ta lẹ́nu ilẹ̀kùn nígbà tí bọ̀dá wa tan ọ̀nà sínú ilé tán wọ́n bá ní kí wọlé ìbára dúró sẹ́nu ọ̀nà náà ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn fẹ́ test mi ni pé bóyá torí mọ́mì wà fún mi lóúnjẹ bóyá mo lè máa ṣe ìranù torí ẹ̀ lọ́wọ́ ṣe fẹ́ test pé kò tán rí pé ọmọ dáadáa ní mi. Ṣé kíní pọ́rọ̀ di wọn wá ní stethoscope láti ṣerú test? Òye ni most people ṣe rí àtìgbà yẹn mo ṣe já kúrò ní Deeper Life ní ọ tí wọ́n bá ti lọ Deeper Life Yorùbá báyìí èmi á gba church ní ìlọ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. I am talking about 1996-97. Chai. As far back as then. So nǹkan tí mo àyè sọ kò ń ṣe àròsọ. Ṣé ìdẹ̀mọ̀ tó gbogbo ìgbà yẹn náà ní ìjọba ọ̀run bọ̀ ìjọba ọ̀run bọ̀ ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀. Bàbá ẹlẹ́pọ̀ bàǹbà wọ́n fẹ́ na sísà mi. Wọ́n fẹ́ na pápá sísà wa bora. Ọkọ̀ tó ń nà òun náà fi ń jáde tó ń wọlé bóyá ẹlòmíì ń bọ̀ ẹ mọ̀ bóyá appointment ẹlòmíì náà àwọn appointee wọ́n lè mọ̀mọ́ nọ́ọ̀kì ó lè mọ̀mọ́ kọ́ọ̀lù kó tó wá náà fi ń jáde náà ń wọlé wọ́n lọ ń chẹ́ẹ̀kì wo ni. Wọ́n lọ ó ní nǹkan táwọn èèyàn ọkùnrin máa ń sọ ẹni ẹ lọ ó ní ọ̀rọ̀ tó ní wọ́n ti máa ń sọ nígbà tẹ ẹ lọ yọjú wò bóyá ẹlòmíì ò wá o. And that is how it is across the globe except we are deceiving ourselves. I want to appreciate that sister for standing our ground because most people tó bá rí àwọn tí ọkọ wọn kú they see them as vulnerable people who need sex, who need companion,
so nǹkan ọ̀rẹ́ wọn dẹ̀ ti expose wọn sí pastor pé ọ̀rẹ́ mi yọkọ ẹ̀ ti kú kíni kan so they will see her as a vulnerable person táwọn lè kàn wọ́n àlò sẹ́jẹ̀ ní anytime táwọn bá fẹ́ òkúkú lọ́kọ lé kò ní kankan lé so those things ó máa ń common láàrin àwọn single àwọn divorcee àti àwọn tí ọkọ wọn ti kú so pé ń rọ́kọ ọ̀run wọn ṣe kíní kan ṣe gba irọ́ gbogbo yẹn scam ni láti wọlé sí sísítà yẹn lára so irú àwọn kan báyìí dẹ̀ ni ó máa ń discourage àwọn in fact recently ọ̀rẹ́ mi kan àjọ ń lọ church tẹ́lẹ̀ ń gbà yẹn ọ̀rẹ́ mi yẹn wá sọ fún mi jọ̀kan tá a fẹ́ lọ jẹ communion ọjọ́ Wednesday winners chapel ló wá ní sister Mercy mo ní ẹ̀ ó ní òun ò lè lọ gba communion lọ́wọ́ pastor yìí mo ní àkílódé ó ní nǹkan tó ṣẹlẹ̀ nípa òun introduce pastor yìí sí ọ̀rẹ́ òun kan ọ̀rẹ́ òun yẹn ní problem ọkọ ẹ̀ ti fílẹ̀ nǹkan kan pé àdẹ̀wà máa lọ ṣọ́ọ̀bù woman every evening gbá lọ máa gbé okó sí gẹ̀yìn lọ́wọ́ pé ìyàwó òun jẹ́ kóun bá òun sùn kóun di okó òun kóun wá di useless person lójú ọ̀rẹ́ òun yẹn pé ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe church yẹn ni. so after ìgbà yẹn tó bá ti fẹ́ lọ jẹ communion gbá yẹn bá ti ra pé pásítọ̀ yẹn ló gbé báyìí wá rà lọ́gbọ̀n mi. Ọlọ́run ó lóun useless níwájú lady ọ̀rẹ́ òun yẹn pé ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń church yẹn ni òun náà ní problem pé nǹkan tí ìyàwó òun jẹ́ kóun bá òun ṣe nínú ilé kóun jọ kóun ṣe. ìyàwó wọn yìí náà ló dáràn náà máa ń parọ́ mọ́ láwọn olórí burúkú yìí. àwọn tẹ bá dẹ̀ bí àwọn ìyàwó wọn sá àwọn ìyàwó wọn máa sọ fún yín pé wọn ò fáwọn látẹ̀ńṣọ̀n àwọn ìyàwó wọn gan sọ́fà nù ilé. ṣé kí n má parọ́ tán yín ìyá mi ṣé kí n sọ tọ́rọ̀ kan fún ilé ni ẹ jẹ́ kí right platform dé tí àwọn ìyàwó pásítọ̀ lè wá sọ̀rọ̀ in anonymous kẹ́rin bí gbòòrò ṣe máa túká. ìgboro máa dàrú wọ́n máa sọ̀rọ̀ tó yẹ pé yóò máa lanu ni most of them wọn ò ní fọwọ́ kọ̀ ìyàwó wọn nulẹ̀ o wọ́n máa láwọn fast àwọn pray ṣùgbọ́n wọn lọ máa yìnbọn ta wọ́n máa ṣàánú wa. ẹ ṣé ìyá mi thank you so much. ẹ ṣé God bless you sir. Bonage Bonage are you there? No. Willow House let me quickly Willow House ti lọ. Network ní ìmá wà lágbára o. Sister Ṣadé Abíọ́dún ṣe wà ń bẹ̀. Hello, ẹ máa kúrọ̀lẹ́ sá. Ọmọlára mi send request. Ṣóbìnrin ló ń sọ̀rọ̀ àbọ̀kùnrin? Obìnrin ló ń sọ̀rọ̀. Oh, okay. Yeah, I don't have much to say, to be honest, because Muslim ni mi, ṣe ti yẹ yín sí. And bọ́dà ṣe ń ṣẹlẹ̀ ní Christian náà ló ń ṣẹlẹ̀ ní Muslim. Bẹ́ẹ̀ni dáadáa. I just came back from Nigeria. I just came back from Nigeria recently. And my younger sister, every single day, ló ń lọ church Monday to Sunday. Church wo ni sister yín lọ? Kí lẹ wí? Church wo ni sister yín yẹn lọ? Celestia ni. Although bámi ti kó wa lọ sí Celestia ní 1973. So ti yẹ yín sí. Àwa náà á grow sílẹ̀ but it's not something that I actually interested in. So mi kì í lọ rárá at all but ẹ̀gbọ́n mi wá ti di pastor ní deeper life. Me still. We were both in UK but obviously ọmọ ìyá ni wá is the first and second so we are always behind each other. But ó ti preach títí mo sọ fún mo ní no that's not my way. And being a Muslim gan, I'm moderate. I'm not somebody that tí ìbá ṣe báyìí gbọ́dọ̀ ṣe báyìí no I don't do it. But ṣe mọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ní pé ṣáà àwọn tó wà ní Nàìjíríà yẹn Ọlọ́run Olódùmarè kó túbọ̀ làwọn létí ọ̀rọ̀ mi because wọn kì í gbọ́ Ọlọ́run kó jẹ́ kán túbọ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn ò níṣẹ́ lọ́wọ́ o ẹ̀yin tẹ́ wà ní abroad ẹ̀ ń fún wọn lówó and the money go back to the pastors. Bẹ́ẹ̀ni. And náà mo máa sọ fún àwọn olówó mo lówó náà wọ́n fẹ́ wà. We are here, we are struggling. There's not much that we have here. We have to pay bills. Then. You know? And tí àgbà dẹ̀ tún ṣe ọmọ sílé náà, wọ́n ní tani, ó ti lọ, ọmọ tó ti lọ ni. You know? So all that kind of thing. Ọlọ́run Olódùmarè kó túbọ̀ làwọn létí dáadáa. Even a friend of mine come here, Elijah Ajeka, because I've been to Hajj. Okay. I've been to Umrah. Then Ajeka lọ, mo ní kí ló ń ṣe ń bẹ̀. So sí ọ̀tọ̀ ń ṣe ń bẹ̀, there's nothing. And even when you go there, you see how these people hate black people. Then they hate us.
but because of the religion kind of tagbesori, money, as a Muslim new, as a Christianity new, no. Don't follow people for what they are telling you or what they are advising you to. Ben. It's up to you. It's your heart. Ben. Ẹ jọ̀ọ́ ó láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí a máa sọ ní English. Ọmọlára Elizabeth ó yá ẹ bá gbóhùn sókè. Ẹ kúrọ̀lẹ́ gbogbo lé o. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọmọ inú Jésù mò ń ṣe ní kọ̀ọ̀kan ní ẹjọ́ tí mi bá ti pè yẹn má open mic ẹ jọ̀ọ́. Ẹ kú iṣẹ́ takuntakun Mr. Rotimi o. Ẹ ṣé ìyá mi. Ṣe rí ẹ má bínú ọ̀rọ̀ pẹ̀sẹ̀. So ẹ má wọ ọ̀rọ̀ ẹ fún wa lẹ́gbẹ̀ẹ́ ni pé your effort must be in vain no. Oṣooṣi kẹ́rí gbogbo nǹkan máa láì gbé tẹ̀ láwọn kan wà ọpọlọ wọn ti áyán àti ẹ̀fọn lọ́pọlọ jù wọ́n lọ. Wọ́n lè wà liberated. Àjẹ́ àwọn yẹn wọ́n máa kú sínú bondage yẹn. Forget. Now, èmi ẹ̀jẹ̀ sọ personal experience pẹ̀lú one residential pass pẹ̀lú winners. Kí lorúkọ ẹ̀? Wọ́n ti ẹ̀jẹ̀ àfihàn lẹ̀ máa sọ lẹ́yìn ètò. Irọ́ a máa ń sọ ń bíbá ẹni. Máa sọ fún yín lẹ́yìn ètò. A máa ń sọ ń bíbá ẹni kì í sọ lẹ́yìn ètò tẹ́ bá ti send request a fẹ́ mọ orúkọ ẹni yẹn torí tó ṣẹlẹ̀ ni tó bá ti jẹ́ kó ṣẹlẹ̀ ẹ sọ. Ebule ò ṣẹ wà ń bẹ̀ mà. Bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ o ẹ kú iṣẹ́ o. Yes sir. Ọlọ́run àwọn Ọlọ́run tó dá gbogbo ayé tó jẹ́ pé ẹyọ kan ṣoṣo ló wà nìyẹn tí ò pé méjì tí ò pé mẹ́ta Ọlọ́run á bá wa dúró tì yín o. Àmín mà. Ẹ ṣeun experience èmi náà pẹ̀lú same Òjó David Olúwaṣẹ̀san customer mi nígbà tí mo wá sílé láti Saudi Arabia fún fake biometrics láti mọ̀ pé fake ni. Ó kù èyí to that May 18, 2023 ni biometrics ló fi biometrics yẹn sí. So bóyá around May 12 àbí 11 ṣá ó bá pè mí ó ní òun fẹ́ gbé laptop wá o òun fẹ́ wá fi ibi tí iṣẹ́ applications yẹn tó dé hàn mí pé ṣé mo wà nílé torí inú Ọ̀yọ́ tàn lájọ ń gbé ńgbà yẹn nígbà tó ń pásítọ̀ ní RCCG. Mo bá ní mo wà nílé ló bá dé bó ṣe ní ó bá kànlẹ̀kùn ọkọ mi ti jáde àwọn ọmọ ti lọ school ó bá kànlẹ̀kùn ló bá wọlé bó ṣe bà mí lọ́wọ́ báyìí mo ní sensation kan through me tí mi lè explain mo kàn sọ fún mo ní pastor ẹja máa lọ sí under garage níta ó ní wáyé ó ní bí náà ti wà ókè mo ní mùsùlùmí lèmi mi lè bá ọkùnrin àjòjì jókòó sínú ilé tí ò sọkọ mi tí ò sọmọ ńbẹ it is not allowed bá a ṣe wà níbí èṣù ló máa ṣe kẹta wa ẹja máa lọ under garage làbá lọ in fact mo ṣíwájú ẹ̀ lọ under garage níta mo bá lọ jókòó sọ́ndà garage ló wá bá mi ń bẹ̀ ó bá ní láptọ̀pù wa dá ṣé àwọn olórí kóòsà yìí kò ẹ́ bà gbé láptọ̀pù kankan dání kò gbé nǹkan kan wá so tí woman yìí ń sọ lẹ́nìí ló ń jẹ́ kí ó wá sórí mi wípé lọ́jọ́ yẹn he came with an evil intention. Bẹ́ẹ̀ni. He came with an evil intention tọ́lọ́run ò fún ṣe so by this time nísìn bóyá pictures mi of amorious affairs with him ló máa ti lítà íńtánẹ́ẹ̀tì ni o bóyá ìyẹn ìbá ti fi silence mi ni o bí kan ni o ikán ìbá ti ṣẹlẹ̀ nígbà tí n bá ti jẹ ṣan oògùn lásán ló fi ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí n bá ti fi ṣan oògùn jíjẹ mọ́ ìyẹn John Thomas ìbá wá mẹ́sì jù báyìí lọ so it is only God ló lè gbà wá lọ́wọ́ àwọn pastors òde òní gbogbo in fact okó òdi wọn yẹn pẹ̀lú ẹ̀rẹ̀ oògùn ni anybody tí kinní yẹn tí John Thomas yẹn bá ti wọnú ayé ẹ̀ kò ní jẹ́ bákan náà mọ́ that is the reason tí sísà tẹ jábọ̀ yẹn tó ní ẹlòmí ò lè gbọ́ nínú òde wàláì kò lè àwọn èèyàn ò lè gbọ́ tó bá ṣe continue láti jẹ oúnjẹ alẹ́ Olúwa tí wọ́n sì ní sexual affairs pẹ̀lú pastors ibẹ̀ náà máa kú sí Ọlọ́run aláàánú wa ẹ ṣé sáà yes ẹ ṣé
Orúkọ Jésù nínú tó, ògo ni fún orúkọ rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo forúkọ Olúwa. Àbíbá ìṣe kọ́kọ́ nìyẹn. Pàtítọ̀ great tàbí kí ni ó yẹ bá wa ọ̀ mí tìkẹ́ sáré sọ̀rọ̀. Pàtítọ̀ great dára mọ́lá ìmọ́lẹ̀ ó yá. Dára mọ́lá ìmọ́lẹ̀ ṣé nẹ́tíwọ̀kì ni? Ok àmọ̀ ẹ mọ̀ kúrọ̀ lẹ̀. À ń gbọ́ yín o. Ṣẹ́rí sọ tí màdámù yẹn sọ. Ọ̀parọ́ ẹni ẹ̀mú wọn dáadáa, wọ́n bá sọ yìí wọn dáadáa. Tọ́ ìyẹn Solomon Ọládàpọ̀ yìí. Báyìí lọ́dọ̀ tí mò ń bọ̀ láti gbòòrò, èmi ń lọlé. Ẹ̀gbẹ́ lé máyẹ̀ ni mo máa gbà kọjá. Má ti ń lọlé. Mo ṣàrí pé èrò pọ̀ gan ọlọ́jà yẹn níwájú àwọn. Mo ní láti park. Tó fún mi park. Ó ní omi ní bọ́ọ̀ kan tí àwọn ọjọ́ máa ń sọ̀rọ̀ ládùúgbò kan gbà. Pé ìgbà rẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ nígbà yìí. So báyìí tó bá ti dalẹ̀ ó máa ń tọ́jú ìyàwó ẹ̀ ó máa ń fi lóògùn àwọn agbófinrin wọlé. This same man. Yóò fún fi nǹkan tẹ́ni ẹ̀ sọ ṣáṣìírí ẹ̀ wá tú ni Amos Philip. Overdose wọn ti máa ń lò fún ìyàwó ẹ̀. So woman yẹn òun náà ti ń notice pé olè ló máa ń ṣàn ní alẹ́ mọ́ òru kan tó máa ń wí. So wọ́n ní dọ́gba ṣe fún ní pé ìgbọ̀jọ́ ẹ̀ ni so kò ó wá ra zipẹ̀ kó púpọ̀. Woman yẹn ṣe gbé tíláwó wọlé ní ààrẹ girlfriend bẹ́ẹ̀ woman friend ẹ̀ ní wọ́n ṣe gbóbìnrin wọlé ní àsàmà bá bọ̀ ládùúgbò. So ẹ̀sìn ẹ̀ tẹ́lẹ̀ ní Solomon Ọládàpọ̀ ẹjọ́ ṣé ẹ mọ̀ ìyàwó ẹ̀? bẹ́ẹ̀ dáadáa. Ṣẹ́ni téèyàn lè bá sọ̀rọ̀ ni? Èmi àti wọn sọ̀rọ̀ ọ̀bọ̀ mo mọ máa yí mo mọ ìyàwó wọn dáadáa àwọn kan mọ̀. Mà á sọ̀rọ̀ lẹ́yìn ètò ó ní tí mo fẹ́ ká sọ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀. Ẹ ṣe. Wọlé nísinsìnyí ẹ ṣáà ń wọlé ẹ̀ ń jáde ọmọ inú Jésù ó yá on mute. Ẹ kúrò lè sá. Ẹ máa kúrò lẹ́ bàbá mi. Ẹ sá. Mi wá láti sọ̀rọ̀ pé ẹnìkan. Ó dáa. But bẹ́ẹ̀ mo kàn ní kíní ọ̀dọ̀ yín kan ni mo fi wọlé sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni wọ́n á gbọ́ àwọn kan tán sọ. Ṣé rí ní tí mo lè sọ ní níwọ̀nba ni pé most of problem ta ní Nàìjíríà pastor kó 90% yẹ then kò lè má rí bẹ́ẹ̀ torí ó ti wà nínú Bible tẹ́lẹ̀ pé níkẹyìn ọjọ́ oríṣiríṣi wòlíì èké ni yóò dìde ó ní tí àyànfẹ́ gan bá kíyèsára. Ẹ dúró ná ìgbà wo ni ìkẹyìn ọjọ́ yẹn? Níkẹyìn ọjọ́ àsìkò tá a wà yìí náà ni kó súnmọ́. Ok, ṣé torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀? Nǹkan máa parẹ́. Ẹ dúró ẹ ní sùúrù. Ṣé torí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ lè ṣe confam pé Bible sọ pé òpin ayé ni? Kó tó ṣẹlẹ̀ náà ti sọ. Kó tó ṣẹlẹ̀. Òun náà mò ń sọ wípé Bible sọ wípé ẹ ní sùúrù bàbá mi àwa tẹ́ wá bá lórí bíbá intellectual people ni wá ṣóyè yín. Bible sọ fún yín wípé tí òpin ayé bá ń dé ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ àbí? Ǹjẹ́ gbọ́ ìyá wa kan tán sọ̀rọ̀ sí tí wọ́n sọ wípé 1996 ni Deeper Life pastor try láti bá wọn sùn àsọmọ èkéré. Ṣé mọ reason tí a ṣe máa gbọ́ ń gbà yẹn? Torí wípé kò sí social media. So kí ni reason tó yẹ pé ńgbà tí íńtánẹ́ẹ̀tì wá wà ní gbogbo ẹ̀ wá ń jáde ń sìn tẹ́ ń sọ wípé òpin ayé ni? Ẹ ti gẹ̀ẹ́tì mi mo sọ wípé àwọn nǹkan báyìí á máa ṣẹlẹ̀
wọ́n dẹ̀ kọ oríṣiríṣi irú àwọn ogun orílẹ̀-èdè sí orílẹ̀-èdè wọ̀nyẹn. Brother mi, ogun orílẹ̀-èdè sí tí understand the question mi kàn tí ìfẹ́ fọpọlọ gbé kalẹ̀ ni. The fact that pé Bible yín sọ wípé nǹkan báyìí báyìí yóò mọ̀ ṣẹlẹ̀ lásìkò báyìí irọ́ tó láyé yòóso ó ti ń ṣẹlẹ̀ tipẹ́. Bọ̀ torí pé kò sí íńtánẹ́ẹ̀tì ni ò jẹ́ ká mọ̀ ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní Hiroshima ṣé ẹ ti gbọ́ rí? Ó ti ń wà tipẹ́ àló ti ń wà tipẹ́ sẹ́. Bí àwọn Lassa Ebola. Bẹ́ẹ̀ ni àwọn eléyìí tó ti ń wà tipẹ́ ńkọ́ ṣé ẹ ṣe history rí ni ẹ kì í ka news ni. Mi ìfẹ́ wà agitated lé ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ mi ìfẹ́ wà agitated lé ní ẹjọ́ peculiar medical ẹ bá solution yẹ bá mi gbóhùn sókè. Oya Sister Kate ẹ bá mi gbóhùn sókè. Ẹ kúlẹ̀ o. Yes ma. Ẹ wò ó mo ti máa ń gbọ́ tẹ̀lé kí n má gbọ́ program yẹn. Bàtí wọ́n tí mo kàn fẹ́ sọ ni pé ta bá bá ẹran wí. Kábẹ́ràn. Yes, tẹ́lẹ̀ àwọn obìnrin wẹ̀ so gélébọ̀ pẹ̀lú àwọn pastors respect tí wọ́n lè fọ́kọ́ wọn lé. Amos Philip àdúrà lérè send request. You didn't send request. You said I should pick you up. Pick you up from where? You need to send request. Ẹ máa sọ̀rọ̀ náà. My dear brother, ìwọ kan ṣẹlẹ̀ sí mi woman kan sọ̀rọ̀ láìpẹ́ ìpéyàn kan ṣèkó òun dẹ̀ bí sensation yẹn. Bẹ́ẹ̀ni. Ó ti ṣẹlẹ̀ sí mi rí with a pastor but immediately ni mo rebuke ẹ̀. Tábà ní okay orí ń fọ yín wọ́n ní kẹ́ lo paracetamol tẹ́ ẹ̀ bá ní faith nínú paracetamol yẹn kò lè ṣiṣẹ́ fún yín. Ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀? Èmi mọ̀ wípé gbogbo anything kí pastor yẹn má ṣàìṣe kò lè ní impact kankan lára mi. Now I'm not going there. There is a pastor tí mo máa dárúkọ pastor Adéwòmí lórúkọ ẹ̀. Church wo ni? Kì í ṣe ẹlẹ́yẹlé lọ́nà ológun ẹrú ní ṣọ́ọ̀ṣì ó sì wà ń bẹ̀rẹ̀ sí i. I am saying this because after I left the church a lot of people were calling me tó ń bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀? Ẹ̀hún náà mo fẹ́ sọ fún yín. Ìgbà tí mo kọ́kọ́ wọ ṣọ́ọ̀ṣì yẹn mo ṣèdé láti London ni so àwọ̀ yẹn ṣì wà so ó máa ń wò mí. So there was a time wọn obìnrin kan ó ti sick kí n tó wọ ṣọ́ọ̀ṣì yẹn so wá ṣe testimony para òun yá. Mo fẹ́ kẹ́ gba Ọlọ́run gbọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run wà ṣùgbọ́n àwọn pastors wọ̀nyí ní orí sí ti. Hello ìyá mi lórí péjì wa ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tẹ́ bá ń gbọ́ tipẹ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kò sígbà kankan tá a sọ pé kò sí Ọlọ́run ẹ kọ́kọ́ mú yẹn lé ní. Because nǹkan tí mo fẹ́ sọ tí mo ṣe sọ bẹ́ẹ̀. Okay. So èmi àti ọmọ mi la jọ lọ sí ṣọ́ọ̀ṣì níjọ́ yẹn tí woman yẹn ń ṣe testimony pé Ọlọ́run yọ ń ọpẹ́lọpẹ́ pápá tó wá sí UCH tó wá gbàdúrà fóun ní àìsàn yìí fi kúrò. Ta ló ń jẹ́ pápá? Pápá pásítọ̀ Adéwùmí náà ń pè pápá. So mo wá wo obìnrin yẹn mo wá sọ fọ́mọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi olóbìnrin yìí ò gbádùn ó lẹ́yìn tí mò ń wo ìmọ̀ ní kò gbádùn mo lápá ìmọ̀ kó má kú láìpẹ́ bí mo dẹ̀ ṣe sọ ló ṣe rí ó kú láìpẹ́. So pásítọ̀ yìí wá bẹ̀rẹ̀ tí ò bá rí ni nínú church a máa gbọ̀n ni asábọ́ta á bẹ̀rẹ̀ sí pé ní where are you not coming to church what are you doing? Má wò pé sẹ́ni nìkan mo wà ní church ni why this closeness kí ló dé kí ló fẹ́ from me? So there was a time he called me ó ní ṣé mo ní boyfriend mo ní mi ní boyfriend ó ní bẹ́ẹ̀ ṣe fine báwo lè ṣe wá ń ṣe ẹ máa gbọ́rọ̀ tí mo fẹ́ tó máa rọ̀ somehow. ẹ sọ Yorùbá. ó ní ṣé mo máa masturbate o mo ní kí ló ń jẹ́ masturbate ní ó ní mi masturbate o. ẹ má sọ ní English ẹ má sọ Yorùbá ṣe kán má flag wa. ẹ jẹ́ yín tẹ́ gbọ́ Yorùbá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá. èmi ò mọ̀ bí mo ti fẹ́ sọ yẹn sọ. ok báwo lẹ ṣe máa ń wá fúnra yín ẹ mọ̀ sọ lọ. Well, I don't know about that. Bó ṣe sọ náà ni mo ṣe sọ yìí. Ok.
so ó ti wá bẹ̀rẹ̀ sí pẹ́sítà mi ó má rí mi àmàgbọ̀n ni àmàgbọ̀n ò pé kí ló ń happen to the extent pásítọ̀ ìwà bẹ̀rẹ̀ sí wá mi kò wo situation because there is a situation tí mo fi wá láti London gbà yìí kò wo situation tí mo wà á máa wá jókòó tì mí á wá máa ṣe mo wá wò pé léyìí ò mẹ́ni tó ń bá fà o tó bá kó o mẹ́ni tó ń bá fà ni o ní ẹgbà wa máa jókòó tì mí sílẹ̀ mi because later ni kò sẹ́ni tó sọ fún mi kò sí ẹni tó sọ fún mi pé n tó ṣe fún obìnrin tó fi kú nìyẹn èmi kàn rò lọ bẹ́ẹ̀ ni pé definitely ọkùnrin yìí bá obìnrin yìí sùn ó ti gba gbogbo glory ẹ̀ ó ti gba gbogbo ayé ẹ̀ jẹ́ ó tọ́ ni mò ń sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ sí mi kankan ni mò ń sọ fún yín ó ti pẹ́ tí mo ti fẹ́ pè yín kí n sọ so later on wọ́n bẹ̀rẹ̀ sí pẹ́sítà mi wọ́n á wò pé kí ló fẹ́ ìgbà kan mo wá lálàá pastor brad mi ò mọ bí mo tún ṣe fẹ́ sọ ilé yìí ò sọ tó máa rọ̀ mi ò mọ bí mo tún ṣe nǹkan tí Ọlọ́run fi hàn mí tí ẹ̀mí fi hàn mí tó wà ní abẹ́ ọkùnrin yẹn ìjò ni. ẹ mọ̀ sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín. ejò ni so máa ò pé ta ló lè jẹ́ ní ìbọ̀ lára tí ò ń ṣe kú ló máa gbẹ̀yìn ẹ̀ definitely nǹkan tó fi ń kó ire ayé wọn nìyẹn nǹkan tó máa rí ọ̀tọ̀ nǹkan tí ó kó ara wọn ọ̀tọ̀ ni. náà nǹkan tó jẹ́ kí n máa sọ ọ̀rọ̀ yìí ni pé àwọn obìnrin a ní láti kóra wa níjàánu gan-an. Àkẹ́ǹtà gbogbo alára ò mọ glory tó kárì bẹ́ẹ̀ àwọn tó ti ní ojú mẹ́rin wọ́n ti rí glory ayé ẹ̀ ibi tí mo ti ń sọ̀rọ̀ ń sin Amẹ́ríkà mo wà ṣe understand ibi tí mo ti ń sọ̀rọ̀ ń sin wọ́n ti rí glory tó kárì tí a bá ti lè kóra wa ní ìjánu kò sí tán máa gba glory ayé wa wọ́n máa sọ olú ẹ̀ ayé ètè nìkọ́ wọ́n máa sọ ẹni yẹn dìdàkúdà ni. Ó ní mo ti kọ́kọ́ fi òwe yẹn bẹ̀rẹ̀ pé tá a bá bá ẹran wí tá a bá ẹran wí. Èèyàn alára bí ẹran ẹlẹ́ran ara bí wọ́n lè ti wọnú ayé lọ. Wọ́n lè ti wọnú ayé lọ seriously. Wọ́n ti gba agbára bí gba agbára lọ́hùn. Ṣùgbọ́n tí wọ́n gangan tó bá dúró lórí ọwọ́ ẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún ẹ ò ní kó sí pàkúté wọn. Because máa ń wò pé àwọn ènìyàn wọ́n gọ̀. Obìnrin especially kí ló ṣe wọ́n? Is it compulsory pé o gbọ́dọ̀ close to your pastor? It is not compulsory. Ó ní Ọlọ́run gbogbo wa ni Ọlọ́run pè. Tó bá ti lè ń gba àdúrà tí Ọlọ́run ń gbé àdúrà Ọlọ́run ti gbé ẹ nìyẹn. What is it?